Ẹ̀yin máa kálẹ̀ sọ. Ẹ kalẹ́ mà, ẹ ti wà lórí afẹ́fẹ́ mà. Sọ pé tó sọ. Yes ma. Ẹ̀yin sọ, márìjì 1 year ni márìjì mi. Okay. Tó ìbẹ̀rẹ̀ fídíò tó ń bá ẹ̀pọ̀ àpọ̀mọ̀tò máa ń chat. Mo dẹ̀ suspect ní ní láti sọ fún un pé Mi kó má jẹ́ chat mi mọ́. nǹkan tẹ́ sọ láàrin yẹn mà. Mo ní pé mo ní láti òun ni mo ń bọ́ fún mi sọ mo ń sọ fún ọkọ mi pé kó má bàjẹ́ chat mọ́ bọ̀ mo ṣe pé má jẹ́ chat. Ṣé wọ́n fẹ́ bèrè pé kí ni kó tí mo lè ṣe? Wọ́n gbé ìfẹ́ lọ bàjẹ́. Ẹ ṣe marriage yín ṣe ẹ̀pọ̀ ọdún kan àbí? Bẹ́ẹ̀ni sọ. Kí ni age yín? 28 years sọ. Tí ẹ dábàá yìí kì í ṣe ọmọdé. Kí ni age ọkọ yín? Déètì 38. Ẹ ṣe ẹ ti bí ọmọ mélòó mà? Àìṣẹ̀ wà ní ilé àti ìdìmọ̀ kọ̀ọ̀kan. Ẹ ti rúure ẹ sọ̀rọ̀ pẹ̀lú agbára Ọlọ́run. Àmì Jésù. Ẹ rí i pé mo bí yín léèrè ẹ ní pé marriage yín ọdún kan àbí? Mo wá Bẹ́ẹ̀ni bí sà. pé ẹ ti bí ọmọ mélòó mà? Ẹ mọ̀ wò pé sọkùnrin tí mo gbórí sàárè ni àbí bẹ́ẹ̀ kọ́? Mo mọ̀ Bẹ́ẹ̀ni sà. ìbéèrè mi yín mọ̀ bí ẹni yẹn torí bẹ́ẹ̀ máa ti mọ̀ bóyá ẹni yẹn ń pa irọ́ tàbí kò parọ́. Ṣó ti yé yín mà? Ètò ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹ wá ní pé ọkọ yín ó ń bá lady kan chat àbí? Bẹ́ẹ̀ni sà. Ẹ jẹ́ máa ń pè wá ní. Ẹ ṣe ṣé ẹ mọ̀ tán pè ní mẹ́ẹ̀? Rárá sà. Ṣé ẹ mọ̀ tán pè ní mẹ̀mẹ̀? Rárá sà mi lọ tó pè Ṣé bẹ́sà. ẹ mọ̀ tán pè ní mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀? Ṣé ẹ ti mọ̀? Ẹ mọ̀? Bẹ́ẹ̀ni sà. Ẹ tí ì mọ̀ mẹ̀, ẹ tí ì mọ̀ mẹ̀mẹ̀. Kátà sọ pé mẹ̀mẹ̀mẹ̀, mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ ẹ mọ̀ nǹkan kan. Ilé yín ò ní dàrú ẹ ṣàmì. Àmì. Tí ọkọ yín bá ń gbọ́ mi ní dédé àkókò yìí, òun ni kó mọ̀ fàkọsí kó jọ̀ọ́. Ṣó ti yé yín? Kó mọ̀ fàkọsí kó dákun torí Ọlọ́run. Tó bá tiẹ̀ fẹ́ mọ́ chat yẹn kó tiẹ̀ mọ́ fọgbọ́n ṣe é toróbìnrin lẹ́yìn náà ẹ̀jẹ̀ ló dẹ̀ ń ràn ọ̀nù àgọ́ ara yín kó tiẹ̀ dákun torí Ọlọ́run. Ṣé ẹ̀mí pàwọ̀ ọkùnrin amọ̀ra wa dáadáa àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin obìnrin náà mọ́ra yín dáadáa àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Ó fi jẹ́ pé ẹ̀yin obìnrin tẹ́ bá ríra yín tẹ́ bá ṣẹ́jú báyìí síra yín ẹ ti communicate àwọn ọkùnrin àlè gẹ̀ẹ́tì ẹ̀ láyé. Bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin náà amọ̀ra wa dáadáa ọmọ yín sọ yìí pé ẹ tí ì mọ̀ mẹ̀ kátà sọ pé mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ tàbí mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ ṣé mo ń sọ̀rọ̀ mà? Bẹ́ẹ̀ni sà. Ilé yín ò ní dàrú sọ́kọ yín fìyà jẹ yín. Rárá o, ó ń ṣe bó ṣe yẹ kó ṣe o, Ẹ ṣe, bọ̀ èyí kò gbé pé tán. ẹ̀yin tẹ́ wàá ṣe lélẹ́yìí mà tẹ́ ṣe ní ẹ mọ̀ jẹ́ yín ó dalé yín rú mà ṣe gbọ́ ẹ máa sọ fún un tó ń ṣe yìí ò dáa náà nígbà tí inú ẹ̀ bá dùn tó ń ṣeré ní tó ń ṣe yìí ò dáa mi ì láìkí nǹkan tó ń ṣe yìí mo pọ̀ ọkùnrin ni ẹ ọkùnrin lè ṣe kó mọ̀ ṣe bí ọkùnrin ẹ̀ tó mọ̀ já tán bá wọn ní tó ń ṣe yìí ó respect mi pẹ̀lú nǹkan tó ń ṣe yìí náà ṣé mo ń sọ̀rọ̀ mà ẹ sọ nínú ìfẹ́ tó ti yẹ yín mà ẹ má bàjá nítorí ẹ̀ fúnra rẹ̀ gangan máa bẹ̀rù yín á máa gbé sá nígbò báyà kò ní í ṣe mọ́ tó ti yẹ Mo yín bá mà jẹun. Yes sir. nígbò báyà kò ní í ṣe mọ́ tí mo sọ ohun ìyẹn wà lọ́wọ́ Ọlọ́run o yóò sàmọ̀ gbé sá fún yín sọ̀rọ̀ mi ti yẹ yín mà ilé yín ò ní Bẹ́ẹ̀ni. dàrú o ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ní ẹ̀dẹ̀ kì í ṣe ọmọdé 28 ní yín o sọ̀rọ̀ mi ti yẹ yín o Bẹ́ẹ̀ni. ṣe rí mẹ́ẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan àwọn ọkùnrin là ń jẹ́ bẹ́ẹ̀ ṣe rí mẹ́ẹ̀mẹ́mẹ́ àwa ọkùnrin náà ni ṣe rí mẹ́ẹ̀mẹ́mẹ́mẹ́ àwa ọkùnrin ẹ̀ tí ì mọ̀ nǹkan kan ó dàrú mà ilé yín ò ní dàrú mà. Ẹ̀mí ló dé ta ayé tó sà. Yes, ma. Máa ń kú.